jẹ́ lè sọ fún wa ohun tí ó ṣẹlẹ̀ nínú ilé ẹjọ́ lónìí. Tẹ́ bá ṣèrántí pé látìgbà tí ẹjọ́ ti bẹ̀rẹ̀ ní upper area court láti gbé ìgbésẹ̀ ká fi tako ilé ẹjọ́ yìí pé ilé ẹjọ́ yìí ò ní agbára láti tún pe Tani Olorun pé kó wá jẹ́jọ́ níwájú bí nítorí pé ẹ̀sùn tó ń mú wá sí ilé ẹjọ́ yìí àti ẹ̀sùn tí ó wà ní the other magistrate court ìkankan náà ni ẹ̀sùn kan náà ni torí náà nǹkan òfin dẹ̀ tako wípé kí èèyàn kan máa jẹ́jọ́ ní ọ̀nà méjì lórí ẹ̀sùn kan náà òfin tako gbogbo òfin wa ló tako ṣẹ́gẹ́ point ni so ìyẹn la ṣe tako ilé ẹjọ́ níbí ṣùgbọ́n ilé ẹjọ́ ti wá rù lénìí wọ́n ti ṣèdájọ́ wọn láwọn ní agbára nítorí pé kéèsì yìí ó yàtọ̀ sí kéèsì tó wà ní the other court nítorí pé ẹni tó pẹjọ́ níbí ó yàtọ̀ sí ẹni tó pẹjọ́ ní the other court ilé ẹjọ́ ti wá rù pa wọn ní àwa tẹ̀síwájú àlókè tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gba bail ẹ fún wọn ní bail so that wọ́n á máa ti lé wá sí court láti wá jẹ́jọ́ ilé ẹjọ́ wa ní òkè àwọn òdìkejì àwọn tó pẹjọ́ wọ́n takò wọ́n ní ká lọ conformally àti sí pé ká lọ ṣe àkọsílẹ̀ nta ń fẹ́ nípa béèlì Tani Olorun bẹ́ẹ̀ náà ni lọ́yà kejì lọ́yà bàbá Adémọ́lá tó wá láti Tèdè lọ́yà àwọn náà wọ́n fara mọ́ nǹkan tá a sọ so ilé ẹjọ́ ti wá sún ilé ẹjọ́ sí 20th of September wọ́n ní ká lọ wá formally yẹn ni pé ká lọ kọ gbogbo nǹkan tá a bá fẹ́ kó wà ní kíkọ sílẹ̀ kó má ṣe pé ẹnu la máa fi sọ ṣó ti yẹn nǹkan tó ṣẹlẹ̀ ní court yẹn kò jù bẹ́ẹ̀ lọ. Kí lorúkọ yín sir? Barrister Adémọ́lá Banks lórúkọ mi. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé. Ọ̀rọ̀ láti gbọ́ yẹn láti agbẹjọ́rò Barrister Adémọ́lá Banks eléyìí tí ó jẹ́ agbẹjọ́rò fún Òkútagidi. Ní báyìí a fẹ́ bá agbẹjọ́rò fún ẹni tó jẹ́ agbẹjọ́rò fún Tani Olorun a fẹ́ bá agbẹjọ́rò Òkútagidi sọ̀rọ̀ báyìí. Kò ní sá ní kóòtù náà wá sọ pé yọ sá ká sì sọ rísìn tí ó fi sá ní kóòtù ọwọ́ wò bóyá ó yẹ káwọn fún wọn ní bẹ́ẹ̀lì àbí káwọn mọ̀ fún wọn ní bẹ́ẹ̀lì so at the end of the day kóòtù láwọn agree pẹ̀lú wa pé ó yẹ ká wá formally ní èèmọ́ tó wá lulẹ̀ tó òyìn òun lọ́ fa dídá padà tí wọ́n ń dá wọn padà lọ sí òkè ìwúra títí dijọ́ mẹ́wàá ní kóòtù ní ká máa padà wọ́n tó wọ́n tún lu ọjọ́ mẹ́wàá mi lókè ìwúra. Now, before ká tó lọ́dọ̀ bàbá Sàkámẹ́, èyí tí mo fẹ́ béèrè sá ni pé tó bá dijọ́ mẹ́wàá tí kóòtù ti pàṣẹ sí pé wọ́n padà wáyé kí ni tí a rò pé yóò ṣẹlẹ̀ níjọ́ mẹ́wàá nù. Àwa expect pé kí wọ́n ti fight the ẹ kú ìfarabalẹ̀ yẹn lólùfẹ́ BBC Yorùbá jákèjádò àgbáláyé. Ìlú Ìlọrin la wà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti ń ṣẹjọ́ Tani Olorun àti olúwo ti ìlú Tèdè. Ní báyìí a ti bá agbẹjọ́rò Tani Olorun àti olúwo ti ìlú Tèdè sọ̀rọ̀ à ń dúró láti bá agbẹjọ́rò tí ó ń dúró fún àfà Òkútagidi sọ̀rọ̀ báyìí ẹ tẹ́tí lè bí kẹsì máa bá wa ká lọ. àmọ́ àwa retí àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ ọkọ̀ fáìlì tó bá fáìlì tó bá sáàbù wa àwọn ṣẹ̀ṣẹ̀ wá fáìlì ti wà kó tó kọ̀ fún láti bí ilé ẹjọ́ ṣe rí nù lórí ìgbẹ́jọ́ náà ilé ẹjọ́ kún fọ́fọ́ bí ó ṣe máa ń rí ní gbogbo ìgbà. BBC Yorùbá àwọn ni wọ́n fẹ́ béèrè ọ̀rọ̀ ká tó padà sí. Nígbà táwa ti béèrè lọ́wọ́ wọn tẹ́lẹ̀ BBC ti wá dé báyìí àwọn náà láwọn ní béèrè ọmọ àfọwọ́láwọ̀ tí mídíà ló ń béèrè tẹ́lẹ̀ àti Sàkámọ́ online àwọn ni wọ́n béèrè tẹ́lẹ̀ BBC ni wá ní báyìí. ẹ ṣeun gan. Ǹjẹ́ a lè mọ orúkọ yín? Orúkọ mi lẹ́kùnrẹ́rẹ́ òun ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ mí sí US Imam. Ẹ jẹ́ lè sọ fún wọn tó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ lónìí. Ruling application jẹ́ ẹjọ́ lórí pé kóòtù ní jurisdiction kóòtù lágbára àti gbọ́ kéèsì yìí àbí kò lágbára a ti ṣe àròyé yẹn ní ìjẹ́jọ́ kí kóòtù wá tó àjọ ọ̀sẹ̀ ni pé
òní làwọn sọ èròǹgbà àti tàwọn lórí rẹ̀ pé sáwọn lágbára láti gbọ́ àbáwọn ò lágbára. So nínú àbájáde wọn tá à ń pè ní ruling tí wọ́n kà lónìí, inú tí wá dùn àwọn táwa ní jurisdiction pé kóòtù yìí kò ní kóòtù tí wọ́n ń pè ní kangaroo, torí pé ruling tí wọ́n kọ high court judge state mi ò lè kọ. Àwọn lọ́ọ̀yà àwọn náà sì gbà bẹ́ẹ̀. Lọ́ọ̀yà àwọn gan sì gbà bẹ́ẹ̀. Pé ruling táwọn eléyìí kọ high court judge ní state mi kò lè kọ tí lọ́ọ̀yà wọn sì gbà bẹ́ẹ̀. Kí ni wọ́n ń ṣe ń bí? Kí ni wọ́n ń ṣe ń bí? Ó kúrò ní kí ni wọ́n ń ṣe níbí. Àwọn eléyìí ń ṣiṣẹ́ wọ́n sì mọ lọ́ọ̀ yìí, mo sọ níjẹ̀jọ́ pé lọ́ọ̀ yìí yé wọn, ọjọ́ kọ̀ọ̀kan wọ́n balẹ̀ pé justice shall prevail. Now nígbà tí kóòtù ka àbájáde rẹ̀ tán, issue pé kí wọ́n àárẹ̀ ní wọn, kí wọ́n ka ẹ̀sùn tí a fi gbé wọn wá sí wọn, kí wọ́n kà sí wọn létí, kí wọ́n sì react sí ó ṣẹlẹ̀, wọ́n sì ti kà sí wọn létí. tó lẹ́yìn ìgbà yẹn ní issue bẹ́ẹ̀lì wa ṣẹlẹ̀, àwọn lawyers wọn wọ́n apply fún bẹ́ẹ̀lì wọn, àwa takò. Akin sọ wípé a mú a counter application wá wípé kí wọ́n wá formally, èyí tí wọ́n fáìlì affidavit láti support àwọn grants wọn, tá a sì fáìlì counter if need be, pé kíkọ́tù ọmọ fún wọn ní bail. Àtúnfà yẹn àfà lọ àfà bọ̀, kóòtù lóun wá agree pẹ̀lú wa pé kí ká wá formally ní ẹnu tó ṣẹlẹ̀ nìyẹn. Kóòtù ti wá adjourn sí 20th tí ṣe Wednesday next week. Ká fi padà wá. Kí ni òun tẹ́lẹ̀ rò pé lè ṣẹlẹ̀ lẹ́yìn eléyìí? Lẹ́yìn kí wọ́n fáìlì application wọn, ká fáìlì counter wa tọ̀, ṣé wọn kóòtù ló wá kù sí. Ìjọba fáìlì ni ó determine táwa ló ṣe. Ẹ̀yin ò tí ì lè mọ tẹ́sí láyé. Ìjọba gbé wa náà gbé wa. Kò ní bàjẹ́ báyìí. Àwọn ìṣẹ̀ṣọ́ assembly ló rán àwọn wá tí wọn láti wá ran lọ́yà báǹkì lọ́wọ́ kó bá jẹ́ àwọn nìkan ni wọ́n ṣe kéèsì. Èmi náà orúkọ tèmi Adédàmọ́lá Ọlálékan Ṣólésì. Àwọn Yorùbá lẹ́sìn ló rán èmi. Adẹ̀jọ pàdé mi àti Brasa Kúnlé gan ti mọ́ra wa láti Èkó tẹ́lẹ̀, so ó jẹ́ kí iṣẹ́ yẹn kó tún ṣe é ṣe dáadáa. Kí ló ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ lẹ́ni? Gẹ́gẹ́ bí a ti mọ̀, a gbé preliminary objection wá, ìtakò wá sí ẹjọ́ ti Upper Area Court nílùú Ìlọrin. A sọ fún wọn wípé wọ́n lè mú ènìyàn wa Abdulaziz Adégbọlá pé kó wá jẹ́ ẹjọ́ kan náà níwájú ilé ẹjọ́ méjì, pé nítorí ìdí èyí kí wọ́n da ẹjọ́ tí Upper Area Court nù ká lè tẹ̀síwájú ní ti Magistrate Court. Ní kó fílẹ̀ kó máa lọ lé pé kó má jẹ́jọ́ mọ́. Àwa ń sọ pé ẹjọ́ yẹn kó jẹ sójú kan nítorí ẹ̀sùn náà ó jọra wọn. Ṣùgbọ́n nígbà tí a wálé ní fún ruling, fún ìdájọ́ ráńpẹ́, torí kò kí ń ṣe final judgment, it's just a ruling. Bàtà wálé ní fún ruling lórí ẹ̀. Àwọn lọ́yà tó gbé ẹjọ́ wá, wọ́n sọ pé a lè fi ẹnu lásán gba bail, nígbà ká mú formal application ká kọ síwèé ká mú wá. Àwa dẹ̀ jẹ́ kí ilé ẹjọ́ mọ̀ wípé kódà àti ẹ̀ ti ń fi ẹnu lásán sọ lọ́gán, ilé ẹjọ́ ti kọ́kọ́ gbà wá láàyè, a ti ń fi ẹnu béèrè béèlì ẹ̀, àti béèrè béèlì ẹ̀, àti jókòó. Barrister Alhaji kí lorúkọ wọn náà, Adégòkè, àwọn ni wọ́n represent olùgbẹ́jọ́ kejì tó ń jẹ́ olùgbẹ́jọ́ àwọn náà tó wá pẹ̀sì ọmọlẹ́mí tàbí pàṣẹ. Àwọn náà ti lọ́yà Babátúndé náà ti dìde, wọ́n ti bèrè fún béèlì Babátúndé. Nínú òfin ẹ̀sùn public finance, ẹ̀sùn tó wà available ni kò ń ṣe capital offence, wọ́n pààyàn, wọ́n ṣe ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé wọ́n allege ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé wọ́n máa pa wọ́n ni àbí tó máa fún wọn ní ẹ̀wọ̀n gbére. Ṣé understand? So àwọn wá ń tọ́ sí pé káwa lọ gbé formal application àká lọ kọ́ sí ìwé. Àwa dẹ̀ ń rí láìlé judgement court of appeal nínú kéèsì tí gbogbo wa mọ̀ dáadáa ní Káṣímáwo Abíọ́lá kan náà versus Federal Republic of Nigeria nígbà tó wà ní High Court
ẹnu lásán oral application ni wọ́n fẹ́ fi gba béèlì ẹ̀ ṣùgbọ́n high court ò gbà nígbà tó wá lọ sí kóòtù sí kóòtù wọn wá sọ pé wọ́n lè fi ẹnu lásán gba béèlì nínú ní high court níbi tá a dẹ̀ wálé ní upper area court tá a wálé ní kò ní agbára tó high court yẹn tí wọ́n ní a lè fi ẹnu lásán gbà ṣùgbọ́n lẹ́yìn gbogbo atótónu àwọn adájọ́ wọ́n sọ fún wa wípé àwọn ò lè yí ìpinnu àwọn dà wípé kí ká lọ fáìlì formal bail application ó tilẹ̀ jẹ́ kó dùn wá ó jẹ́ nǹkan tó yẹ pé tá a bá lọ sí ká lọ appeal ẹ̀ ó dá a lójú pé appeal court appellate court yẹn so to say ó dá a lójú pé wọ́n máa yí nǹkan tó sọ léde dáa ṣùgbọ́n èèyàn wá sì wà ń bẹ̀ so nǹkan tá a máa ṣe ni pé a ó fi ìdájọ́ ráńpẹ́ tèmi a filẹ̀ kó wà bẹ́ẹ̀ a máa filẹ̀ kó wà bó ṣe wà a wá make sure pé a file bail application yẹn gẹ́gẹ́ bí ilé adájọ́ ti sọ àwa sọ pé a fẹ́ ọjọ́ mẹ́ta láti file bail application wa báwọn ẹni nítorí wípé wọn ò fẹ́ kí èèyàn wa kó jáde wọ́n ní ọjọ́ méje làwọn fẹ́ ṣùgbọ́n adájọ́ ò gbà wọ́n ní káwọn náà gba ọjọ́ mẹ́ta kí a lè tètè padà wá ṣe béèlì yẹn so wọ́n wá ti wá sún ẹjọ́ yẹn síwájú sí next week Wednesday September 20 wọ́n wá sún ẹjọ́ yẹn sí àwa sì rí ẹ jẹ́ ká fi yòókù sínú a máa ṣe àádẹ́ sáàbùn in fact a ti pinnu pé ọjọ́ mẹ́ta tó fún wa gan-an à ní lu ọjọ́ mẹ́ta yẹn láàrin ọjọ́ kan a parí ẹ̀ àádẹ́ sáàbùn wọn Olódùmarè á fún wa ṣe. àfọ òkúta gidi ló ń lọ nínú mọ́tò yẹn òun ni àwọn èèyàn ń pariwo tó ń ṣe ṣéwù sí bí ó ṣe kọjá àwọn ọ̀dọ́ mùsùlùmí. àwọn ọ̀dọ́ ló dúró ní òkèèrè yẹn a ò mọ ìpinnu wọn ṣùgbọ́n a rí pé àwọn agbófinró wọ́n ti wà lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe láti dáàbò bò wọ́n láti rí wípé kò sí àkọlù kankan fún wọn láìsí bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ ló dúró lókèèrè tí wọ́n fẹ́ ya bò wọ́n lótìtọ́ a ò mọ ìpinnu wọn àmọ́ bákan náà ò lè fi iná sórí òrùlé fún. tó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ lẹ́ ń wò yìí o ní ìlú Ìlọrin wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ìgbẹ́jọ́ Tani Olorun àti ilé-ẹjọ́ lè ti sún ìgbẹ́jọ́ sí 20 oṣù láti mọ̀ bóyá wọ́n ò fi Tani Olorun àti Olúwo fi ìlú tèdè ní béèlì wípé kí wọ́n máa fi àtìlé wá sí ẹjọ́. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àlùfàǹsí là ń gbọ́ tí àwọn ènìyàn ń sọ sí àwọn oníṣẹ̀ṣe lórí bí agbẹjọ́rò wọn ṣe ń sọ ohun tó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ fún wọn. Not an abuse of court process. We, in our wisdom, applied that in spite of the objection of the prosecutor, the lawyers, the prosecution. ọkọ̀ àwọn agbófinró ló ń bọ̀ yẹ ọkọ̀ àwọn ọlọ́pàá ló ń kọjá yẹ àwọn náà sì ń ṣe gbogbo láti rí wípé
àlàáfíà wà ní ìlú Ìlọrin àti ìpínlẹ̀. Orí ìkànnì BBC Yorùbá la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ǹjẹ́ ẹ lè sọ orúkọ yín fún wa? Orúkọ mi ni Balógun Àbá Ọ̀dọ̀ Sẹ́yìn láti ìlú Ìsẹ́yìn. Àti ìlú Ìsẹ́yìn lẹ ti wá lórí ẹjọ́ Tani Olorun. Kí ni ìhà tí ẹ kọ sí ìdájọ́ tí ilé ẹjọ́ gbé kalẹ̀ lónìí? Nǹkan tí a rí sí ni pé Elédùmarè ò ní dà wá láàmú. Ọmọ lọ́ọ̀yà yẹn kò yé wa bó ṣe ṣe tó, kò yé wa bó ṣe ń ṣe tó nítorí pé ẹ mọ̀ pé àwọn jẹ́ ká wọlé tí àwọn lọ́ọ̀yà wa nìkan náà lè wọlé. Ẹ̀tì nǹkan tí a kò understand ni pé kí àwọn èèyàn àti Elédùmarè kó ràn wá lọ́wọ́ ká rí Tani Olorun bail, because nǹkan tójú wa ń rí ń bí ó pọ̀ kọjá bẹ́ẹ̀. Àwọn àrífín oríṣiríṣi bí bá máa jòkó fún wa kan kò jẹ́ ká lè bá wọn sọ̀rọ̀, kò jẹ́ ká lè bínú sí wọn. A ṣáà mú gbogbo nǹkan tó ń fi ń kàn wá, à ń mú mọ́ra náà ni. Kí Elédùmarè kó ràn wá lọ́wọ́. Àwọn àgbààgbà náà nínú ìṣẹ̀ṣe lórílẹ̀‐èdè Yorùbá, nílẹ̀ Yorùbá, kán dìde ìrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí kí àwọn alákatakítí kán má ba ìlú yìí jẹ́ mọ́ wa ní orí. Kí Elédùmarè kó má dà wá láàmú. A ti ṣe wàhálà gbèrò pọ̀ gan, so wọ́n dá many people padà lójú ọ̀nà ọ̀jọ́ kan wọlé sí débi tí a wà, so kí Elédùmarè ràn wá lọ́wọ́. Àwọn ìjọba tiwa náà kán ràn wá lọ́wọ́. À ń bẹ Ṣèyí Mákindé ọlọ́lá jùlọ kí gómìnà wa Ṣèyí Mákindé kán ràn wá lọ́wọ́. Ọ̀yọ́ ni ìpínlẹ̀ Kwara làwọn àwọn wáyé. Ní Ọ̀yọ́ a dẹ̀ ń bẹ gómìnà wọn náà níbí káwọn náà dìde kán ràn wá lọ́wọ́, kán bá wa fi èèyàn wa sílẹ̀ lágbára Elédùmarè. Elédùmarè ò ní dà gbogbo wa láàmú. Gbogbo ojú tó ń wò wá àti etí tó ń gbọ́ wá, ẹ bá wa dìde, ẹ bá wa wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ yìí. Wàhálà yìí pọ̀ jù fún wa, so àwọn tó ní láyé á dúró láti gbogbo wa lágbára Elédùmarè à ní ṣíṣe. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.